Assalamu alaikum. Jésù béèrè lọ́wọ́ Allah. Àwọn kan béèrè lọ́wọ́ Jésù. Àwọn fa nínú Matthew 22. Wọ́n béèrè lọ́wọ́ Jésù pé ewu gangan ni àṣẹ ńlá, ewu gangan ni ká tẹ̀lé. Kí ni àṣẹ ńlá nínú òfin? Ìbéèrè dé. Jésù wá sọ fún wọn pé number 1, ẹ fi gbogbo ọkàn yín, gbogbo àyà yín, gbogbo ẹ̀mí yín, ẹ fi fẹ́ Olúwa Ọlọ́run yín. Ó wá ní eléyìí tó wá dàbí ẹ̀ ní pé fẹ́ ọmọlàkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ. Fẹ́ ọmọlàkejì rẹ. Kò sọ pé fẹ́ràn Kìrìsìtẹ́nì gẹ́gẹ́ bí ara rẹ. Kò sọ pé fẹ́ràn Mùsùlùmí gẹ́gẹ́ bí ara rẹ. Fẹ́ràn anybody tó bá ti mọ̀ ní ọmọlàkejì. And this is what we are practicing today. Yes. Basira lórúkọ mọ́ ìmí. Basira Ọláìfá. Oh yes. Lẹ́yìn mi kéwú dàgbà. Hallelujah. Hallelujah. Mi ìráwọ̀ yà ká hallelujah ń bí. Mi ìráwọ̀ yà ká hallelujah ń bí. Ọ̀dà àsọ̀gbọ́n alábí yóò kẹ́rì. Alábí ọlọ́run tóbi. Màmá mi ló kọ́ jáde láti ìlú Muslim. Òun ló fẹ́ pásítọ̀. Pásítọ̀ tó fẹ́ ààrẹ làwa ti jáde. Bó ṣe wu Ọlọ́run ló ń sọ láwọn. Nínú gbogbo àwọn tá a jókòó kò sí ẹnìkan nínú wa tí ò ní fámìlì Christian. Ó sì rí lò. Kẹ́ni yẹn lọ́wọ́. Bẹ́ẹ̀ ni tẹ́jọ́ Mùsùlùmí ń bì. Mi wà ní fámìlì kankan ní Christian lọ́wọ́. Kò sí. Ẹ jẹ́ àwọ̀ obìnrin wà. Kò sí ní sẹ́yìn. Bóyá ọmọ ọkọ, bóyá ìyàwó ọmọ, bóyá ọkọ ọmọ, kò sí. Bó bá parọ́ gan ajá kò sí. Orin kan ní mo ti wo Olúwa ló ń ṣọlá. Mo ti wo Olúwa ló ń ṣògo. Kò sẹ́ni tó lè bí léèrè. Mo ti wo Olúwa ló ń ṣọlá. Yóò ṣe ṣọlá mo gbé Ọlọ́run ga láyé ìránṣẹ́ Ọlọ́run aláàjì kó sàmọ́ ẹ̀dùn kó sàmọ́ ẹ̀dùn kó sàmọ́ ẹ̀dùn afá ọ̀nà òdodo. Mi ò kí ń wo social media, mo wà ń bẹ̀bẹ̀ mi kí ń wo, mi ní social media kan lórí fóònù mi, tèmi ni pé kí n ṣe tán kí n kó. Mo kàn máa ń gbọ́ yòókù lẹ́yìn mi ni wọ́n lè sọ mi ò ń bọ̀ torí mo bísí kọjá kí n máa jókòó ti fóònù. Tèmi ni pé kí n ṣe tí màá ṣe tán kí n kó mbẹ̀. Tí wọ́n ní pé ká post ẹ̀ kan máa pín sáyé. Mo kàn sáà ní pé ká bá dé bí Agbala Gabriel ògo ni fún Ọlọ́run ló ń ṣiṣẹ́. So wọ́n máa ń fi gbogbo nǹkan tí bàbá yìí ṣe wọ́n fi yàn mí, mo á wojú wọn títí lọ́dọ̀ mọ́ ní à ṣé mi àti bàbá yìí mọ̀ra níbo gan ló ti mọ̀ mí. Débi pé wọ́n ṣe àdúrà eléyìí tó pọ̀ gan. Mo fẹ́ gbé Ọlọ́run ga láyé wọn. Wọ́n jẹ́ ẹni tó nífẹ̀ẹ́. Mo dẹ̀ gbàdúrà Ọlọ́run ní fi sílẹ̀. Sẹ́rẹ́ ìjọ gọ́sìpẹ̀ yẹn, Tawashi àti mọ́sìkì yẹn, ẹ̀ tí bẹ̀rẹ̀. Mi ìgbàdúrà o. Ẹ̀ tí bẹ̀rẹ̀. Ẹ lọ ka ọdún méjì sí òní tí mo sọ̀rọ̀ yìí. Ẹ̀ tí bẹ̀rẹ̀ o. Ìyẹn àwọn kan ní ìmọ̀ gbé bẹ̀ fún ọ̀nà. Ẹ kàn kọ́ déètì ní sílẹ̀. Báwọn bàbá wa yìí wọ́n ní kú. Wọ́n máa wà láyé láti ṣí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó lọ́n fẹ́ ṣe fún yín. So gbogbo àwọn olólùfẹ́ wa, in fact, ìgbà tẹ́ post ẹ̀ bá bọ̀, gbogbo àwọn ìyálàjẹ́, àwọn yẹn káàkiri àgbáyé bẹ̀rẹ̀ Kẹ́hìndé, dáàdi ẹ̀ gbọ́dọ̀ máa lọ, ẹ̀ mọ̀ káwọn wà sí Nàìjíríà, ẹ̀yin náà ni àfojújọ. Ẹ lọ represent wa ń bẹ mo ní bẹ́ẹ̀ kú lẹ sọ màá dọ́dọ̀ alájí màá débẹ̀ so mo gbogbo àgbáyé ló ń wò wáyé ó tó dalẹ̀ ẹni tí ó ṣẹlẹ̀ ẹ rí o ti rí ẹ̀yìn ẹ má pẹ́ ní bọ̀dọ̀ ń wéèrè kò lè fọ́lọ́ lókè ọ̀rọ̀ tí mo bá ṣàbòsí yín ẹ̀ ní lógo. Ẹ jẹ́ ká máa ṣe lọ ẹ̀yẹ́ máa gàmù tó bá káwọn máa gàmù. Àwọn kan náà gbọ́dọ̀ wí fáwọn kan lè mọ̀wọ́. Wọ́n mọ̀ wí fúnra wọn ní ògbó tó máa ṣe kí ni ọgbọ́n tí ó máa lọ. So ilé ìtaṣe lónìí kò ní jẹ́ àṣemọ́. Àdúgbò ìtawá kò ní jẹ́ àwa mọ́. Àní fi kú san fúnra wa. Ohun tí àwọn mọ̀mọ́ ní àwọn máa ṣe
Ọlọ́run máa kú ní tẹ̀lé lọ́dẹ malẹ̀ stafẹ́ni ẹ̀lájì àti kòkòrò fẹ́ kí n wá náà. Tó bá máa jẹ́ ọ̀nà ìyanu ló máa gbàdí. Ọ̀nà ìyanu ló máa gbàdí. Àṣepọ̀ náà ni ẹ gbọ́dọ̀ ṣerú kan báyìí kí nǹkan kan mọ́ tó tẹ̀lé lẹ́pọ̀ orí ọ̀fẹ́ lọ. Ẹ ṣé o, ẹ máa tẹ̀síwájú o. Ẹ̀yin tí ẹ fà yìí dọ̀wà bí ẹ ṣé o. Lórúkọ Jésù a máa rí àánú gbà o. Sọ̀bú aládàbí pẹ̀lú. Nígbà yìí, àwọn Agbala Gabriel wọ́n gba àwọ́ọ̀dù. Wọ́n gba àwọ́ọ̀dù. Bàbá wa Akẹ́rẹ́ àwọn ni wọ́n bá mi gbé àwọ́ọ̀dù yẹn fún wọn. Bàbá ń sọ̀rọ̀ nípa online. Àgbáyé kan ni tọ́já sí pé ó ju àgbáyé tí à ń wò yìí lọ. Agbala Gabriel ẹni tó bá rí wọn níbí kọ́mọ̀ ṣe ìmọ̀ torí pé wọ́n sọ ọ̀rọ̀ kan láìpẹ́ yìí pé nǹkan kan ló kó gbogbo wa papọ̀ irrespective of any religion. Ọ̀sẹ́lá Muhammad sallallahu alaihi wasallam ó wá jẹ́ ká mọ̀ nǹkan náà pé la yuhibbu ahadukum la yu'min ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi. Ó tí ì di onígbàgbọ́ òdodo, ó tí ì di èèyàn pàtàkì, ó dìgbà tó bá tó fẹ́ràn ọmọ nìkejì bó o ṣe fẹ́ràn ara rẹ̀. Ó sì wà nínú Báíbù náà bẹ́ẹ̀ fẹ́ràn ọmọ nìkejì gẹ́gẹ́ bí ara rẹ̀. John 3:16. Ó ṣe wà níbẹ̀ nìyẹn. Torí ní eléyìí, Agbala Gabriel, you have done a great job for in the cause of humanity. We really appreciate you, and may God Almighty Allah be with you in all and reward you abundantly in what you are doing. So, inshallah, when you can present ìyàwó mi fún Agbala Gabriel. So, kí ni ẹ fẹ́ fi àbí? Ẹ má bí bàbá Adémẹ́lọ ni wọ́n. Wọ́n ní tó máa sọ̀rọ̀ lórí ẹ̀. So lórúkọ àwọn àbá wa, bàbá wa àgbà aládìsá nílùú Ìkirè, òkè apẹ́tàkùtì tó ju gbogbo òkè lọ. Àbá wa ni gbogbo tí ń jà àbá ayé lọ. Lẹ́yìn àbá wa, àtúmọ̀ àbá mi mà. Àwọn náà la mọ. Olóńdàkùn jẹ́ kí ẹ̀mí bàbá wa àgbà aládìsá ó gùn. Allahumma àmín. Nínú gbogbo tí ń jẹ́ òkè, òkè àbá wa ó ga ju òkè wọn lọ. Àmín. Àti gbogbo tí ń jẹ́ Sùnmùràtù Mùmínì náà káfàtà ìrìnwọlé ní Ìkirè on behalf of Alhaji wa Faharu ní Ulamai Alhaji ọmọ Alhaja wọ́n ní ká pìrìsẹ́ǹtì àwọ̀dù fún Agbala Gabriel. Agbala àràbẹ̀ tí wọ́n dá yẹn ò bá yé dá. Bàbá wa Agbala Gabriel aláwọ̀ ní sílẹ̀ ní àgbàmọ́. Bẹ́ẹ̀ ti dá àràbẹ̀ tí wọ́n dá yẹn ò bá yé dá. Ọlọ́run níbi ìrẹ́jú Ọlọ́run aláìka sí. Èyí tẹ́ ẹgbà lónìí, Ọlọ́run ní ṣe èyí ọ̀rọ̀ rẹ̀ ṣe lé dáyẹ̀ ẹ̀dá ẹ̀dá. Iṣẹ́ tó wà Ọlọ́run rẹ̀ ló ń rẹ̀ iṣẹ́ Ọlọ́run bẹ́ẹ̀ ń jẹ́ Ọlọ́run tó ṣe iṣẹ́ ẹ̀dá ẹ̀dá. Èyí tó lọ́wọ́ bá ṣe fún ẹlẹ́rìí Ọlọ́run bá lè má lè gbé oúnjẹ jù. Lórí gígé rẹ̀, èmi ń gbọ́ wọ́n jẹ́ 50,000 naira. Mo fi ní sọ́pọ́ọ̀tì Alájà, Alájì ti ná 150. Àbí èmi wọ́n bá ní ọ̀sẹ̀ kẹ́kẹ́ wọ́n. Ọgbà mi yé. Ẹ̀kọ́ ṣe é gbé lọ́dọ̀ tèmi náà, ọmọ 2,000 naira.
Agbọ́mọdà. Ẹni lábẹ́ ọ̀rọ̀ tí bàbá Agbala ti sáńsọ. Lábẹ́ ọ̀rọ̀ tí bàbá Agbala ti sáńsọ. Àlẹ́ àárífù yìí rọ́pò lẹ́ àárífù èèyàn ní ọmọ ẹ̀dá yẹn mọ̀. Mo sọ kankan ní ìsìn. Ẹ sọ kankan sí. Pásítọ̀ Agbala Gabriel. Pásítọ̀ Agbala Gabriel. Àwọn ni wọ́n ti dé yìí. Àwọn ni wọ́n ti dé yìí. Ẹ bá kí Allahu Akbar. Ẹ jẹ́ bá ń wí lẹ́ẹ̀kan sí. Wòlíì Ọlọ́run tí ọkọ mọ̀ mi. Wòlíì Ọlọ́run tí ọkọ mọ̀ mi. Nígbà tó kọ̀ wá. Ẹ sọ fún àbáṣọ gbè kan. Ẹni Agbala Gabriel ọkùnrin náà gbè bẹ́ẹ̀. Ẹni ó ṣe sí bí ẹgbẹ́ pàdé níbi náà ń lọ yìí. Bọ́ọ̀lù ti pé sàlámà lẹ́kùn sí. Ẹ bá tó kọ́ wọlé kùsì láàbò. Ẹ bá tó kọ́ wọlé kùsì láàbò. Ẹ bá sọ bẹ́ẹ̀ o. Ẹ bá sọ bẹ́ẹ̀ o. Àlékún sàlámù ni ẹ wí sí. Àbí bẹ́ẹ̀ kọ́ ni. Sàlámà yóò pé. Yóò wà á. Bàbá mi ẹ̀gbọ́n láti sọ́ọ́ gbà rẹ̀ ẹni ọdún rẹ̀ kí. Àwọn ni wọ́n jẹ́ kó yé wa pé gbogbo ayé ni ká bá ṣe. Àwọn ni wọ́n jẹ́ kó yé wa pé gbogbo ayé ni ká bá ṣe lẹ́gbẹ̀ẹ́ nìkan sí ilé. Àfa àwọn ọ̀pá ṣe. Torí kò sẹ́ni tí àfa àwọn bàbá àgbàlagbà jà bàbá. Àfa àwọn sì ti bá yẹn ṣe ní ẹjú Kùránì sí. Gbogbo létí àfa àwọn ti bá yẹn ṣe ní ẹjú Kùránì sí. Àbá mi tí ì rí bàbá ìrí tọ́lọ̀ ti pẹ́ mọ́ nífẹ̀ẹ́. Ẹ tí ì rí Agbala Gabriel rí tọ́lọ̀ ti ní kẹ́ mọ́ nítorí kíni. Gbogbo ẹnìkan ò sunkún dọ́dọ̀ kọ́mọ́ rẹ̀. Ẹnìkan ò sunkún dọ́dọ̀ bàbá ìkọ́mọ́ rẹ̀ nìjáde. Ọlọ́dọ̀bàrẹ̀ Àjàní tí ìfìlẹ̀ àwọn ọlọ́wà ní pupa nídùú ọ̀sùn. Abáwọ̀ àṣì. Àyẹ̀kún mù náà. Nígbà táwọn ọ̀rọ̀ ti ń lọ wá ń lọ. Nígbà táwọn ọ̀rọ̀ ti ń lọ wá ń lọ. Àwọn kan àbá lẹ́nu jẹ́ mẹ́ta yìí. Lẹ́nu jẹ́ mẹ́ta yìí. Àwọn kan wọ́n ní Agbala Gabriel ti gbé mílíọ̀nù náírà. A ní Agbala Gabriel ó ti gbé mílíọ̀nù náírà. Mọ́tò ní yí kálọ̀ lọ́rọ̀. Ọ̀rọ̀ wọn ní nítorí àwọn àṣẹ conference meeting. A kò ṣe conference meeting. Mo sọ fáwọn àbá nígbà táwọn kan sẹ́ẹ̀tì. Nígbà táwọn kan sẹ́ẹ̀tì yìí. Èmi ọ̀dẹ̀ mọ̀. Ẹjọ́ ọ̀dẹ̀ mọ̀. Wọ́n lè sẹ́ndì èèyàn sọ́dọ̀. Wọ́n lè sẹ́ndì èèyàn sọ́dọ̀ yín. Àbá wọ́n ní onítọ̀ ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀. Àní sọ́dọ̀. Wọ́n wá ṣe gbogbo tí ń ṣe gbọ́dọ̀. Látara ìfẹ́ ẹyọkẹ́ tá ń bá bàbá yìí rè. Látara ìfẹ́ ẹyọkẹ́ tá ń lò pẹ̀lú Agbala tí wọ́n jọ di gbogbo tí wọ́n jọ di nígbà tí wọ́n sọ sí ìpínlẹ̀ ni wọ́n fura. Iye àwọn jẹ́jọ́ di gúrùpù yẹn pọ̀ nígbà tí wọ́n sọ sí ìdí. Àwọn ẹni tí wọ́n di tó tóbi lọ. Tí wọ́n di ó tóbi gan. Tí wọ́n di tó di tí wọ́n fi sáré yẹn tí wọ́n fún yẹn ní odidi 350,000. 350,000. Nítorí iṣẹ́ ibú tí wọ́n. Àwọn Ọlọ́run bá yóò fààyè gbà. Ọlọ́run bá yóò fààyè gbà o. Nígbà tí ẹni tí wọ́n rò pé à ń support. Ẹni tí wọ́n rò pé support. Mi ì dẹ̀ support Agbala Gabriel. Ẹ dẹ̀ support wọn tí wọ́n bá ti jọ ọ̀dà ẹ sọ fún wọn. Òdodo rẹ̀ ń support. Ọlọ́run rẹ̀ ilẹ̀ sọpọ́ọ̀tì. Orí òdodo tó wà ní mo sọ. Orí òdodo tó wà lẹ́lẹ̀ ní. Tó bá yẹ kó mo ní mo fẹ́ sọpọ́ọ̀tì. Kí ẹ bá fẹ́ sọ. Àkọ́jọ discourse yìí pé lórí tí mo fẹ́ mọ̀ sí. Lórí tí mo fẹ́ sè ló kí ló fẹ́ fún mi. Kí ni pàṣẹ́tẹ̀jì tèmi? Torí bí òun gẹ́gẹ́ sọ mí ti ààrẹ. Ọkọ̀ stéètì kan mo ní Agbala mo ní Ìgbò lẹ̀ ń sùn. Ìgbò lẹ̀ ń sùn gan-an. Ìgbò lẹ̀ ráàyè ń sùn. Àbá odidi ìyálé ilé. Odidi ìyálé ilé. Tó bí ẹ̀mọye ọmọ. Tó bí ẹ̀mọye ọmọ. Ọlọ́sùnmù ẹrọ̀fọ̀. Ọlọ́sùnmù ẹrọ̀fọ̀. Lẹ́bẹ̀ pápọ̀. Lẹ́bẹ̀ pápọ̀. Láìmọye ọdún. Láìmọye ọdún. Ló máa sọ fún Agbala Gabriel. Ó ní ẹ̀mú mi sọ ń bẹ̀. Ó ní ẹ̀mú mi sọ ń bẹ̀. Ìyá yẹn àtọ́ mi rán mẹ́ta. Ìyá yẹn tó máa tọ́ mẹ́ta. Wọ́n wá yí ilẹ̀. Àwọn yí ilẹ̀. Àwọn tẹ̀ ìkísà. Nílẹ̀ lẹ́ni lẹ́ni wọlé. Tó bá rọ̀ omi àgbàrá òjò ti ń kàn ní wọ́n mu. Náà ní ẹ̀ mú. Agbala sì fà nígbà yẹn náà. Agbala sì fà nígbà yẹn. Ilé tí àná ọmọ gbé tí ìdọ́jú òkú rẹ̀. Ilé tí àná ọmọ gbé tí ìdọ́jú òkú rẹ̀. Ọlọ́run lu àwọn olóríire. Ọlọ́run lu àwọn olóríire. Látara Agbala Gabriel. Ṣé ẹ̀yin bẹ́ẹ̀ ni yóò máa bá jà? Ọ̀rẹ́ Ọlọ́run ni yóò máa sọ̀rọ̀ lákàtì ẹ̀. Ẹ̀sìn lè má pa wá pọ̀. Ẹ̀sìn lè má pa wá pọ̀. Mo béèrè lọ́wọ́ ìyá àgbẹ̀sẹ̀ mùsùlùmí ní àbíkí sílẹ̀. Tó fi ń tọ́jú ẹ̀. Ẹ̀sìn lè má pa wá pọ̀. Ìtọ́pọ̀ tó pa wá pọ̀. Ó tún yẹ kó jẹ́sìn náà. Ọlọ́run má fi kúkọ́ yá wọ́n pa. Ọlọ́run má fi kúkọ́ yá wọ́n pa. Wọ́n á pè mí lánàá. Direct. Bàbá mi sàlámù àti tani sọ̀rọ̀. Agbala àgbẹ̀ bẹ́ẹ̀ sì sọ̀rọ̀. Bàbá òdòdó ti wà ní. Kristi gbọ́mù. Ó ti wá o. Ó ti wá o. Ó ti wá o. Kristi Agbala Gabriel. Bàbá àti alákòfẹ́. Nínú 100,000 jákèjì. Wọ́n ti kẹ́ 100,000 jákèjì. Àwọn àbáwọ̀ ìdòwò bòde. Àwọn àbáwọ̀ ìdòwò bòde lọ́mọlẹ̀. Mọ́sásítẹ̀ wọ̀nyí. Láti pé tí mo kọ́ bẹ̀ ní ìṣọ̀kan. Òkìtì. Central Mosque kìlómítà ìgbàkiri. Àti Mùsùlùmí. Àti Kìrìsìtẹ́nì. Àti Kìrìsìtẹ́nì. Àjọ̀dáwó kọ́. Àní ayé làwà yìí. Sílì mọ́sásí. Àti gbogbo tẹ́sí. Kìrìsìtẹ́nì ló gbogbo ẹ̀ lẹ̀.
àti owó òṣìṣẹ́ àti wọ́n rà síbẹ̀tì wọ́n rà kíní kan tẹ́sì tá a tó wá sẹ́yìn ọ̀bà tó tó mọ́ tẹ́sì ọmọ tó àfáà mi tó bá jẹ́ pé ọgọ́rùn-ún tẹ́sì ẹ̀pọ̀ mi ẹ̀jẹ̀ ń alápàrí ẹ̀ sẹ́ni yẹn pọ̀ bí láti wá sálẹ̀ níyà ni àti tó bá wá dùn mí tó wá sàdúrà tó bá sálẹ̀ níyà máa ṣe àníyàn. Àfà ayékun náà. Tí pásítọ̀ bá sáré tó bá ní aleluya. Ọmọ tí ma aleluya. Ọmọ tí ma aleluya ni. Aláwù ni wúlà. Aláwù ni wúlà. Aláwù pẹ́lú ni. Àìkú olójú ká ìjáde. Ẹni tá ń sọ ní Ìkirè. Ó yàtọ̀ sí ilé tí lè fẹ́. Adéjọ́ pààlà. Tí kò kí yàtọ̀. Aleluya. Ilé sọ yàtọ̀. Aleluya. Aláwùmọ̀dé. Na you be this. Ìtumọ̀ aleluya ni Allahu Akbar. Bàbá ìgbàlá kò fẹ́ gbà. Alájùmọ̀ ní ìlú. Alájùmọ̀ ní ìlú. Pásítọ̀ Agbala Gabriel. Pásítọ̀ Agbala Gabriel. Ó ní máa ń ta Agbala Gabriel sẹ́pẹ́ ọmọ fi pásítọ̀ kú. A ní ọmọ fi pásítọ̀ kú. Agbala lè fọ̀. Pásítọ̀ Agbala Gabriel. Ìdè fọ̀ náà. Ìdè with me. Ìdè with me.